Ẹgbẹ́ kan tó ń gbẹnusọ fún àwọn aráàlú the Ọ̀ṣun Masterminds ti sọ pé tí a bá fẹ́ kí ìjọba àwa-arawa fẹsẹ̀ walẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn gómìnà gbọ́dọ̀ jáwọ́ nínú fi agbára yan ẹni tí yóò jẹ́ abẹnugan lé àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin lórí. Nínú ìpàdé oníròyìn olóṣooṣù tí wọ́n máa ń ṣe ní alákòóso ẹgbẹ́ náà ọ̀jọ̀gbọ́n Wàsíù Oyèdòkun Àlí ti ṣàlàyé pé ìyàtọ̀ gedegbe ló wà láàrin ẹ̀ka ìjọba, ẹ̀ka àwọn aṣòfin àti ẹ̀ka àwọn onídàájọ́. Ó ní àwọn gómìnà kò gbọ́dọ̀ jẹ gàba lé àwọn ẹ̀ka méjì tó kù lórí. Tí ìdàgbàsókè tó tọ́ yóò bá ṣẹlẹ̀ nínú ìlú, oníkálukú gbọ́dọ̀ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Lórí yíyan abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀, ẹgbẹ́ náà rọ gómìnà Adémọ́lá Adélékè láti má ṣe ní ààyò láàrin àwọn aṣòfin náà. Wọ́n ní ó gbọ́dọ̀ fààyè gba àwọn aṣòfin ọ̀hún láti yan ẹni tí wọ́n bá rí pé ó kúnjú òṣùwọ̀n gẹ́gẹ́ bí abẹnugan wọn. Oyèdòkun Àlí fi kún ọ̀rọ̀ rẹ̀, a mọ̀ pé gómìnà ní agbára lórí àwọn aṣòfin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ọ̀hún, ṣùgbọ́n ó gbọ́dọ̀ mọ̀ pé àwọn aráàlú dìbò yàn wọ́n láti sin ìlú ni. Ilé-ìgbìmọ̀ aṣòfin dá dúró ni wọ́n ní òfin àti ìlànà tí wọ́n ń tẹ̀lé. Ẹnikẹ́ni tí ó bá fẹ́ tọwọ́ bọ ìṣàkóso wọn kàn fẹ́ fi ìtàn búburú lélẹ̀ ní fún ìjọba, kò sì bójúmu rárá. Bákan náà ni the Ọ̀ṣun Mastermind tún bu ẹnu àtẹ́ lu bí àwọn kọngílá tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gbé iṣẹ́ àwọn kọ̀ǹgádèrò fún pẹ̀lú bí wọn kò ṣe àṣeyọrí àwọn iṣẹ́ náà látìgbà tí ìjọba ti gbé fún wọn. Wọ́n ké sí gómìnà Adeleke láti ṣèwádìí kíkún lórí ọ̀rọ̀ iṣẹ́ náà kí àwọn kọngílá má bàa sọ iṣẹ́ náà di àṣepatì. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.